Holy Spirit and God the Son. Holy Spirit yẹn làwọn pariwo pé irọ́ ni only confusion ni. Church wo lẹ́yìn lọ CAC? Ṣàgbọ́n tí Málàmù sọ ń bẹ̀ pé Holy Spirit holy confusion ni. Wọ́n lè fẹ́ parọ́ pé àwa Christian la sọ bẹ́ẹ̀ tí ò ní sẹ́ẹ̀rì nínú Bíbélì o wọ́n yìí máa ń lo àwọn ọ̀rọ̀ Bible. Ẹ wá jẹ́ ká gbọ́ fact tí àwọn ọ̀rọ̀ tí wọ́n establish lórí pé holy confusion ní ẹ̀mí mímọ́. Please ẹ jẹ́ ká gbọ́ délẹ̀ mọ̀ wá bá wọn mú lálẹ́ ẹsẹẹsẹ ẹ̀wọ̀n pàlàyé ni wọ́n fẹ́ wọn ò fẹ́ já a máa bá wọn mú lẹ́sẹẹsẹ ẹ jẹ́ ká gbọ́. Wọ́n gbàdúrà fún Malam Yusuf Adépọ̀jù pé àwọn gbàdúrà fún pé kí Ọlọ́run kó dáríjì. Ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ, Ọlọ́run ò lè dáríjì. Màá sọ ìdí fún yín, màá dẹ̀ mú yín lọ sínú Bíbélì. Ìdí tọ́lọ́run fi ní dáríjì. Only Jesus TV. Ẹnu mi ra kó bá mi. Ẹnu mi ra kó bá mi. Ẹjọ́ ẹlẹ́jọ́ máa tò. Kan ní kan lọ mú mi wá. Lúgbọ̀ ọ̀rọ̀ bá abẹ́yìn yọ. Wọ́n á ní kí n wá tó tẹlùn mi. Ẹ̀rùn mi ra kó bá mi. Mo kí gbogbo ojú tó ń wò mí. Mo dẹ̀ kí bàbá evangelist ní Adédòkun. Àwọn ló lórin yẹn. Ẹ má bínú bí mo ṣe kọ́ o. Èmi ò kì í ṣe akọrin. I'm a drama minister. Ẹ bá pè mí pé kí n wá ṣe eré ìjìrì ọkàn níbikíbi nínú program yòówù tó lè jẹ́ Holy Jesus Evangelical Drama Ministry wà ń bẹ̀ fún wa. So I'm a drama minister. So to the call. Àwọn òde à ń gbowó ká tó wá ṣe àránṣẹ́. Ìyẹn bẹ́ẹ̀. Now ohun gangan ètò gan tí mo ṣe ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ gbogbo ènìyàn pátápátá mo fẹ́ kẹ́ gbọ́ mi. Fídíò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Fídíò tẹ́ ń wò yìí. Màá filẹ̀ fún wa, màá pilẹ̀ fún wa kẹ́ lọ gbọ́. Nípa Malam Yusuf Adépọ̀jù. Evangelist Ezekiel Noah wọ́n sọ ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn òun ló jẹ́ kí n ṣe fídíò yìí ló jẹ́ kí n ṣe fídíò yìí. Wọ́n gbàdúrà fún Malam Yusuf Adépọ̀jù pé àwọn gbàdúrà fún pé kí Ọlọ́run kó dáríjì. Ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ, Ọlọ́run ò lè dáríjì. Màá sọ ìdí fún yín, màá dẹ̀ mú yín lọ sínú Bíbélì. Ìdí tọ́lọ́run fi ní dáríjì. Gẹ́gẹ́ bí ẹni tó ní ọkàn tó dá sí gbogbo ènìyàn, òun ni Evangelist Ezekiel Noah. Ezekiel. Ìdí ẹ̀yìn tó fi gbàdúrà pé kọ́lọ́run kó dáríjì. But òtítọ́ tó wà ń bẹ̀ ẹ jẹ́ ká sọ fún wa, àánú mọ̀ pé Ọlọ́run ò ní dáríjì. Ọlọ́run bá máa dáríjì on one condition, máa mú yín lọ sínú Bíbélì. Ṣé mọ̀ yín pé Bíbélì ló jẹ́ ká mọ̀ yín pé bí ẹ bá sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. Tẹ́ bá tẹ̀ ṣe ń sọ̀rọ̀ òdì sí ẹ̀mí Jésù Kristi, it's okay. But sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. Now Evangelist Ezekiel ní àwọn sọ pé àwọn gbàdúrà pé kọ́lọ́run kó dáríjì. Nǹkan tá ti mọ̀ títọ́ tá ti mọ̀ ni. Ọlọ́run lè dáríjì, but kó tó di pé mo lọ síbẹ̀ yẹn gan àti kó tó di pé mo fi fídíò yìí lẹ̀ fún wa. Ohun tó mú kí n máa ṣe fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Fídíò yìí ni o máa fi sílẹ̀ fún wa. Màá dẹ̀ sọ ìdí tọ́lọ́run fi ní dáríjì Malam Yusuf Adépọ̀jù. Wọ́n kó tó di pé mo sọ bẹ́ẹ̀. Ṣẹ́rẹ́ ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin mùsùlùmí àti gbogbo ẹ̀yin àfáà, ẹ jọ̀ọ́ bá mi pín fídíò yìí. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí yóò dára fún yín, God bless you, ojú òní tì yín. Ẹ wo ọwọ́ tí ẹ fi ń pín fídíò yìí lórúkọ Jésù níwọ̀nba tó kọ́dún yìí kó parí. Ẹ máa fi gbé nǹkan rere ṣe. Ẹ máa fi ọwọ́ ìṣílé. Ẹ máa fi ya ọkọ̀ sí mímọ́. Ìwọ tó ń wọ́ ọmọ, o máa fi gbé ọmọ jó. Ìwọ tó jẹ́ pé òun wá ire kan tàbí omi, ó máa tẹ̀ lọ́wọ́ ọwọ́ tó fi ń share yìí. Ẹ bá mi share fídíò yìí. Then ẹ bá mi comment bákan náà. Please don't reserve your comment. Ẹ bá mi comment ní comment box yẹn, ẹ tẹ̀ ẹ bá mi comment. Then ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ wò sàlẹ̀. Ẹ máa rí àyè kan bẹ̀ tí wọ́n kọ subscribe sí. Ẹ bá mi click sórí ẹ̀ kẹ́ bá wa subscribe. Ẹ bá mi tẹ aago yẹn bẹ́ẹ̀ yẹn kẹ́ click sórí ẹ̀. Ẹ lè máa rí àwọn tuntun fídíò tá bá ti ń gbé wá, a lè máa bọ́ sójú wa ní àkókò. Kí ni mò ń gbé láti sọ fún wa ní kíákíá nítorí mi ò gbà wá lákòókò. Mo fẹ́ ṣe ní kíákíá kẹ́ wá lọ wo fídíò yìí kẹ́ lọ gbọ́. Then ìdí tí Ọlọ́run fi ní dáríjì Malam Yusuf Adépọ̀jù gẹ́gẹ́ bí Evangelist Ezekiel inú àbó ṣe gbàdúrà fún, màá sọ fún wa. Ṣùgbọ́n mo kọ́kọ́ pe ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ̀yin mùsùlùmí òtítọ́, ẹ súnmọ́ bí. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi, kẹ́dẹ̀ wá gbọ́ fídíò yìí. Odù Yusuf Adépọ̀jù kì í ṣàìmọ̀ fólókọ ẹ̀yin mùsùlùmí òtítọ́.
tẹ́yìn náà mọ̀ pé ohun tá ọ̀gbẹ́ni gbé dání ìranù ló gbé dání rádaràda ló gbé dání àgbàlagbà tó dàgbà tí ò dánú tí ò dà lákàyè àgbà tiẹ̀ kò tó lé òun àti Jamiu Adégúnwà bó ṣe ń bẹ̀rẹ̀ léléyìí o ṣe ti rí bẹ́yẹn ṣèbí láìpẹ́ yìí lẹ́yìn mùsùlùmí kan kóra jọ tẹ lọ blọọkù àkáǹtì TikTok evangelist Ezekiel Noah àbí bó ṣe máa ń rí nìyẹn o ṣe ti rí bẹ́yẹn o ṣe ti kó tó di pé evangelist Noah Ezekiel dìde ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀yin mùsùlùmí àti kùránì ẹ ti ń gbógun ti Christianity ó ti pẹ́ o ẹ ti ń gbógun ti Christianity ó ti pẹ́ mo fẹ́ kẹ́ mọ̀ yẹn dájú gbogbo ilẹ̀ ìdẹ̀mọ̀ títọ́ yẹn mùsùlùmí tòótọ́ ẹ̀yin àfáà tòótọ́ gbogbo ìpátá lẹ mọ̀ bí Yusuf Adépọ̀jù bó ṣe máa to stage tó máa to ìtàgé tó máa pín cast fáwọn ọmọlẹ́yìn ẹ̀ wípé kàn ṣe bí sista ṣẹ́rí sista tó ń béèrè ìbéèrè nínú fídíò yìí kì í ṣe kìrìsìtẹ́nì o muslim ni o cast lẹ́wọ̀ yẹn o drama ni wọ́n ń ṣe o tó máa lọ ní kán lọ máa pretend bẹ́ẹ̀ ni pé kìrìsìtẹ́nì ni wọ́n brother sister nínú Kristi kan máa wá béèrè ìbéèrè at the end of the day ẹ wá sọ pé ṣé ẹjọ́ ṣé iṣẹ́ ládàá lélẹ́yìí ṣé iṣẹ́ ládàá lélẹ́yìí ẹ jẹ́ ayé tẹ́ mú títọ́ ọ̀rọ̀ ṣé iṣẹ́ ládàá ni Malam Yusuf Adépọ̀jù ṣé iṣẹ́ ládàá ló ń ṣe yìí ṣé iṣẹ́ ládàá èmi ò tiẹ̀ mi ní láti wọ́ọ̀rì lọ lórí èrè àyẹn tó bá yá oníkálukú á gba ìdájọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ ó jẹ́ iṣẹ́ ládàá kò jẹ́ iṣẹ́ ládàá kó tẹ̀síwájú kò sẹ́ni tó bẹ̀ pé kó stop tó bá yá oníkálukú òpin á dé bá gbogbo iṣẹ́ gbogbo ìdájọ́ àṣekínni lẹ́yìn ikú bẹ́ẹ̀ sọ pé ìdájọ́ ló tún kàn oníkálukú á gba ìdájọ́ tẹ bá wo orí íńtánẹ́ẹ̀tì lọ́wọ́lọ́wọ́ báyìí sìn orí íńtánẹ́ẹ̀tì ń laná lójoojúmọ́ lórí íńtánẹ́ẹ̀tì ń laná lórí kíni lórí ìjà ẹ̀sìn yìí náà ni lórí ẹ̀yin alákatakítí ẹlẹ́sìn ẹ̀yin tẹ gbé ẹ̀sìn èrò tẹ gbé ẹ̀sìn sórí ẹ̀yin pa Ọlọ́run ẹ̀yin tó Ọlọ́run wọn ní sọ pé ẹ lọ́ọ́ máa jagun fún mi àwọn tó bá ti gbà mí tó bá ti gbà á làgbọ́ kẹ́ pa àwọn tó bá ti gbà á làgbọ́ tó bá ti tẹ̀lé ànábì ẹ sọ lókùúta kẹ́ dáná sun gbogbo yín pátá ẹ wò ó ìdájọ́ yín ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí tòótọ́ tẹ́rí ohun tí Malam Yusuf Adépọ̀jù ń ṣe àti ustaz abikilẹ̀ ti máa ń pè Jamiu Adégúnwà tẹ́rí ohun tó ń ṣe tẹ́ ẹ̀ dá wọn lọ́wọ́ kọ́ bóyá ẹ̀dẹ̀ dá wọn lọ́wọ́ kọ́ ṣùgbọ́n wọ́n ti ya nǹkan mọ́ yín lọ́wọ́ wọn gbọ́ràn ṣẹ́rí wọ́n ń kó ẹ̀rẹ̀ wọ́n ń kó kùmọ̀lù ẹ̀sìn Ìsìláàmù wọ́n ń kó àwọn ni wọ́n ń dá ogun sílẹ̀ wọ́n ń dá wàhálà sílẹ̀ ní àwùjọ wa orí íńtánẹ́ẹ̀tì tó laná lónìí ẹ̀yin mùsùlùmí lẹ́fà nǹkan tí mo ṣe fẹ́ràn Ọ̀nà Òdodo TV nìyẹn àfáà kó máa dùn ó dẹ̀ máa dùn fún yín ni kò ní bàjẹ́ kò ní kan fún yín àfáà yìí sọ òtítọ́ ó dẹ̀ dúró lówó òtítọ́ dì sí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àfáà tẹ́ ń takò àfáà yìí tẹ́ ń gbógun ti àfáà yìí ẹ̀ mọ̀ òtítọ́ ẹ̀ kàn fẹ́ sọ òtítọ́ ni ẹ̀ kàn fẹ́ sọ òtítọ́ ẹ̀ mọ̀ òtítọ́ ẹ̀ kàn fẹ́ sọ òtítọ́ ni ẹ̀ kàn fẹ́ sọ òtítọ́ ẹ̀ fẹ́ sọ ni ẹ̀ mọ̀ òtítọ́ so àfáà kó máa dùn òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ kílẹ̀ wọ́n ìfẹ́ bá lọ sórí péèjì wọn Ọ̀nà Òdodo TV wọ́n ṣe fídíò kan pé kílẹ̀ tó fẹ́ yẹ kí n sọ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lónìí ilé tẹ̀yìn èyí táwọn àfáà dá sílẹ̀ wọ́n ṣe sọ nìyẹn òun ló ń jẹ́ òun so bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń gbo ewúro sí yín lójú nísìn tí wọ́n ń fọ inú Kùránì tí wọ́n kan Muhammadu yín lábùkù tí wọ́n kàn lábùkù lójoojúmọ́ ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ tọ́nọ́wọ́rọ̀ gbogbo ẹ̀yin alákatakítí ẹlẹ́sìn mùsùlùmí ọmọ àtìròyìn ẹlẹ́sẹ̀ kan tó lọ ra bàtà fún ìyẹ́ ó ti ń gbọ́rọ̀ báyìí ó ti ń gbọ́rọ̀ bọ́ tíbẹ̀ yẹn kọ́ ni mò ń lọ kí fídíò yìí kó má bàa gùn ẹ máa lọ wo fídíò yìí sìn náà ní kíákíá ní ṣókí nígbà tí evangelist Noah Ezekiel tó sọ yí pé Malam Yusuf mo gbàdúrà pé kọ́lọ́n kó dáríjì ọ́ Malam Yusuf wọ́n náà evangelist Ezekiel Noah wọ́n náà ti sọ̀rọ̀ kan níbẹ̀ yẹn ó ti sọ òtítọ́ kan níbẹ̀ yẹn wípé Jésù bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ̀rọ̀ òdì sí mi màá dáríjì yín ó wà ní Bíbélì pé ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kò sí ìdáríjì evangelist Noah ó wá sọ̀rọ̀ yìí pé
mo gbàdúrà pé kí Ọlọ́run kó dáríjì Malam Yusuf Adépọ̀jù nígbà tó ti jẹ́ pé ẹ̀mí mímọ́ ló sọ̀rọ̀ òdì sí tá a dẹ̀ confam ẹ̀ nínú fídíò tẹ́ máa wò yìí o tá a confam ẹ̀ nínú fídíò yìí ẹjọ́ báwo lẹ ṣe expect kó rí ìdáríjì gbà àmọ́ on one condition òun fúnra ẹ̀ gangan fúnra ẹ̀ ẹ jẹ́ ká lọ sínú bíbélì nínú First John chapter 1 ẹ jẹ́ ká kà á láti ẹsẹ̀ 8 ó ní bí àwa bá wí pé àwa kò ní ẹ̀ṣẹ̀ àwa tan ara wa jẹ òtítọ́ kan kò sì sí nínú wa verse 9 sọ pé bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú gbogbo àìṣòdodo gbogbo àìṣòdodo tí Malam Yusuf Adépọ̀jù tó ń ṣe lójoojúmọ́ tó sọ pé òun ṣe wáàsí tó ń kó àwọn ènìyàn jọ gbogbo àìṣòdodo yẹn ó dìgbà tó ń gan fún ẹ̀gbọ́n tó bá tó realize tó bá mọ̀ pé òun dẹ́ṣẹ̀ tó mọ̀ pé ó dìgbà tó ń gan bá tó mọ̀ pé ohun tóun ṣe yìí gan ẹ̀ṣẹ̀ ni òun ti dẹ́ṣẹ̀ òun ti hùwà ìbàjẹ́ òun ti ṣe ohun ẹ̀ṣẹ̀ òun ti ṣe ohun tí ò tọ́ níwájú Ọlọ́run ó dìgbà tó bá tó realize gangan fún rẹ̀ tó fẹnu ara rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ mí báyìí pé bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo ni òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú gbogbo àìṣòdodo wa verse 10 sọ pé bí àwa bá wí pé àwa kò dẹ́ṣẹ̀ àwa mú ní èké ọ̀rọ̀ rẹ̀ kò sì sí ní inú wa so níwọ̀n ìgbà tí Yusuf Adépọ̀jù níwọ̀n ìgbà tí ò ti gbà pé òun dẹ́ṣẹ̀ ó mú Ọlọ́run lékè Ọlọ́run tó mú lékè yẹn kí lẹ ṣe expect pé kó dáríjì kò sí àdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ tẹ́ lè gbà fún ó dìgbà tó ń gan fún ẹ̀ gangan tó bá tó rẹ ọkàn ara rẹ̀ sílẹ̀ ó dàbí pé kí a mú aláìsàn lọ sí hospital fún ìwòsàn tí aláìsàn yóò bá gbàgbọ́ pé òun ṣàìsàn kò sí nǹkan tí dókítà fẹ́ ṣe gbogbo effort dókítà pàbó ló máa já sí aláìsàn yẹn gangan nígbà tó bá tó gbàgbọ́ pé òun ṣàìsàn pé òun nílò ìtọ́jú ìgbà yẹn ló máa tó gba treatment ló máa tẹ́wọ́ gba oògùn ló máa apply ẹ̀ mọ́ ṣe fún ní description yẹn bọ́ ṣe ní kó ló máa tẹ̀lé ńgbà yẹn tó pé ó rẹ́dì láti gba ìwòsàn ṣùgbọ́n ẹni tó ń ṣàárẹ̀ tí ó gbàgbọ́ pé òun ṣàárẹ̀ kò sóhun tẹ́lẹ̀ sọ fún bẹ́ẹ̀ fún treatment á ní kí ló ṣe yín bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Yusuf Adépọ̀jù rí tóun gbógun bá ti realize pé òun gan dẹ́ṣẹ̀ ohun tóun ṣe ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ lòun dá lójoojúmọ́ bẹ́ẹ̀ gbàdúrà ìdáríjì ẹ̀ṣẹ̀ fún kò lè gbà ó òtítọ́ tó wà ń bẹ̀ nìyẹn evangelist Sikẹ́ Noah òtítọ́ tó wà ń bẹ̀ nìyẹn màá wá fi fídíò sílẹ̀ fún akẹ́lọ́ wò rádaràda tí Yusuf Adépọ̀jù ń ṣe àgbàlagbà ara ẹ̀ tí ò fi àpẹẹrẹ sílẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ tó ń dàgbà bọ̀ tí wọ́n ń gbọ́njú bọ̀ tó jẹ́ pé kò fi àpẹẹrẹ tó dá sílẹ̀ fún wọn ó wúwo mọ́ pé bó ti wù kó pẹ́ tó oníkálukú wa yìí a ó kọjá lọ àwọn ọmọ àwọn generation mi wọ́n á tún dìde ohun tá a bá fi sílẹ̀ tá a bá ṣe sílẹ̀ á máa sọ̀rọ̀ lẹ́yìn wa ìbá jẹ́ rere ìbá jẹ́ búburú àwọn nǹkan tá a máa ṣe tó jẹ́ pé wọ́n máa rántí ohun tá a bá ti ṣe sílẹ̀ táwọn máa gbàdúrà fún táwọn máa súre fún wa òun ló yẹ ká ṣe sílẹ̀ kì í ṣe irú àwọn ìwà rádaràda báyìí tí Malam Yusuf Adépọ̀jù ń ṣe tó jẹ́ pé àwọn ìrandíran tó bá ń dìde bọ̀ lẹ́yìn ẹ̀ tàbí tó bá ń dìde bọ̀ lẹ́yìn tiwa wọ́n bẹ̀ sí ni máa ṣépè èpè wọ́n máa fi èpè ránṣẹ́ sí ọ pẹ̀lú àwọn ìwà burúkú àwọn ìwà játijàti rádaràda tó o ṣe tó o pé ìwà gidi ló ń wù yìí ẹ wo láì fọ̀rọ̀gùn ẹ wá lọ wo fídíò yìí tẹ́ bá ti wò ẹ jọ̀ọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ̀yin náà ẹ comment tó bá jẹ́ pé ohun tí Yusuf Adépọ̀jù tó bá jẹ́ pé ohun tó ń ṣe yìí tó bá jẹ́ pé ó da kẹ́ ẹ sọ sí tí ò bá da kẹ́ ẹ sọ sí. Praise God, praise Master Jesus. Jésù sọ wípé gbogbo ọ̀rọ̀ wèrè tí èèyàn bá sọ sí òun sí Ọlọ́run òun la ó dáríjì ni àṣùgbọ́n èyí tí a bá sọ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì ṣùgbọ́n mo bí Ọlọ́run nínú ọlálàánú rẹ̀ kó dáríjì Malam Yusuf Adépọ̀jù nípa ọ̀rọ̀ wèrè èyí tó ti ẹnu wọn jáde sí ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ òdì tí wọ́n sọ sí ẹ̀mí mímọ́ ẹ jẹ́ ká gbọ́ fídíò wọn ká gbọ́ nǹkan tí Malam Yusuf Adépọ̀jù sọ sí ẹ̀mí mímọ́. nípa àlùjọ̀nú kan kó sínú ẹnìkan. bẹ́ẹ̀ni. but muslim náà wọ́n ní ẹ̀mí tí wọ́n ń lò torí nínú bíbélì wọ́n ní kí a máa fi tí a bá ní ẹ̀mí lára tí ẹ̀mí bá ń tọ́ wa sọ́nà pé kí a máa fi ẹ̀mí béèrè
lọ́wọ́ ẹ̀mí kí a lè fi ẹ̀mí takò ẹ̀mí ká lè mọ ìtó jẹ́ ẹ̀mí Ọlọ́run ṣé kò sẹ́mi Ọlọ́run nú èèyàn ni. ẹ̀mí ajá ń gẹ́lẹ́ à. Abúlákí mi ṣe sùúrù torí Ọlọ́run. Ṣé rí ẹ ti nígbè ọ̀pápọ̀? Ohun tó ń pè ẹ̀mí Ọlọ́run ní ẹ̀dẹ̀. A máa ń pè nǹkan ní ẹ̀mí Ọlọ́run. A dẹ̀ máa ń pè nǹkan ní ẹ̀mí èṣù. Bẹ́ẹ̀ bá lẹ́nìkan tó bá wà burúkú kí láṣọ kó ṣẹlẹ̀ sí i. Àwọn ẹlẹ́mìí èṣù dé. Bí èèyàn ò bá sì lẹ́mìí èṣù kí láṣọ kó ní ẹ̀mí Ọlọ́run pé káàkiri ìyá yẹn ó dẹ̀ ṣeré ẹ̀mí Ọlọ́run wà lọ́kàn. Nínú èdè nìyẹn kì í ṣe pé ẹ̀mí Ọlọ́run wá kó síyàn lára. Náà kì í ṣe pé ẹ̀mí Ọlọ́run ó wá kó síyàn ní ara. Ṣùgbọ́n tá a bá rẹ̀ tó wà burúkú wá rò pé ẹlẹ́mìí èṣù ni o. Language ọ̀rọ̀ lásán nìyẹn. Náà èyí táwọn Christian máa ń sọ ní ẹ̀mí mímọ́ tó jẹ́ ìkẹta nínú Trinity. Táwọn Mùsùlùmí ò gbàgbọ́ pé òun náà jẹ́ náà God the Father, God the Holy Spirit and God the Son. Holy Spirit yẹn làwọn wá ń pariwo pé irọ́ ni ó ní confusion ni. Church wo lẹ́yìn lọ CAC àbí? Ṣé ẹ gbọ́ ní tí Mọ́lámù sọ ń bẹ̀ yẹn? Ẹ jẹ́ ń dá padà sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tó sọ nípa ẹ̀mí mọ́ bẹ̀ yẹn. God the Holy Spirit and God the Son. Holy Spirit yẹn làwọn wá ń pariwo pé irọ́ ni ó ní confusion ni. Church wo lẹ́yìn lọ CAC? Ṣé ẹ gbọ́ ohun tí Mọ́lámù sọ ń bẹ̀ pé Holy Spirit Holy confusion ni. Wọ́n lè fẹ́ parọ́ pé àwa Christian la sọ bẹ́ẹ̀ tí ò ní sẹ́ẹ̀rì nínú Bíbélì o báyìí máa ń lo àwọn ọ̀rọ̀ Bible. Ẹ wá jẹ́ ká gbọ́ fact tí àwọn ọ̀rọ̀ tí wọ́n establish lórí pé holy confusion ní ẹ̀mí mímọ́. Please ẹ jẹ́ ká gbọ́ délẹ̀ màá wá bá wọn mú lálà lẹ́sẹẹsẹ ẹ mọ̀ pàlàyé ni wọ́n fẹ́ wọn ò fẹ́ já a máa bá wọn mú lẹ́sẹẹsẹ ẹ jẹ́ ká gbọ́. Àbí ǹjẹ́ ìlú báwọn àjẹ́rìí worship láyé ṣé ìlú báwọn àjọ jọ́sìpọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ CAC yìí ṣé ìlú wọn jọ́sìpọ̀ láwọn kérúbù and seraphim ọ̀dà ẹni worship láwọn deeper life láyé deeper life náà máa lẹ́nu mímọ́ CAC náà lẹ́nu mímọ́ lóòlù sí lẹ́nu mímọ́ ẹyọ kan ó yẹ kẹ́nu mímọ́ ti parí ìyà láàrin CAC àti deeper life. àwọn tí wọ́n pera wọn ní Kírísítíánì. It is as simple as that. Ṣé gbọ́ so fáàtì ẹ̀ ni pé torí pé gbogbo ìjọ ò jẹ́ ẹyọ kan a ní denomination kan náà for that reason holy confusion ní ẹ̀mí mímọ́ láti ẹnu Malam Yusuf Adépọ̀jù. This is a pure blasphemy to the Holy Spirit. So ẹ mọ̀ pé blasphemy to the Muhammad wọ́n máa parí yẹn ni. So àwọn ò kí ń jà blasphemy to the Holy Spirit yìí Ọlọ́run ni onídàájọ́ yẹn tí wàá kàn ní láti ṣàlàyé nǹkan tó rújú mọ́ yín lọ́wọ́. And I will start my point láti bí tẹ́ ẹ ti mú wípé tá a bá rí ẹni tó ṣe nǹkan dáadáa á lẹ́mìí Ọlọ́run ló ń gbénú ẹ̀ tá a bá rí ẹni tó ṣe nǹkan burúkú á lẹ́mìí Èṣù ló ń gbénú ẹ̀. Now I want to give you from your hadith for you Muslim nǹkan tí Ànábì ṣe yìí ẹ̀mí wo ló ń gbé nínú ẹ̀. Please, Muslim, I don't want to argue. I don't want you to fight. I don't want you to curse me. I want you to read the Sahih Muslim with me to confirm irú ẹ̀mí tó ń gbénu Muhammadu according to the word of Malam Yusuf Adépọ̀jù. Now, let's read Sahih Muslim. This is the Sahih Muslim. 2603. 2603. Only Anas bin Malik reported that there was an orphan girl with Sulaimi, who was the mother of Anas. Allah's messenger saw that orphan girl and said, Only Anas ọmọ Malik ló gbẹ̀gbẹ̀ wá àdìtì yìí. Ó sọ wípé ọmọ òrukàn kan wà pẹ̀lú Sulaimi tó jẹ́ ìyá Anas. Ó ní òjíṣẹ́ Allah rí ọmọbìnrin yìí ọmọbìnrin ọmọ òrukàn yìí ó wá sọ fún pé oh it is you ìwọ ni you are growing on ọmọ tí dàgbà may you not advance in your year o ní tọ́jọ́ o ní jù báyìí lọ mọ́. The slave girl returned to Sulaimi weeping. Ọmọbìnrin yẹn wá padà sọ́dọ̀ Sulaimi ó bẹ̀rẹ̀ sí ní sunkún said oh daughter
Mùsùlùmí ṣe Mùsùlùmí wá sọ pé ó dọ̀tà ìwọ ọmọbìnrin mi, what is the matter with you? Kí ló ṣẹlẹ̀ sí ẹ? She said, Allah apostle has invoked curse upon me that I should not grow in age, and that I will never grow in age, or she said in my length of life. Ó ní ọmọbìnrin yẹn kéré lọ sọ́dọ̀ ànábì, ó kéré lọ sọ́dọ̀ Mùsùlùmí wípé Muhammadu ṣépè fún pé òun ò ní tọ́jọ́, òun ò ní dàgbà, òun ò ní ju báyìí lọ. Kí ni Mùsùlùmí sí lẹ́kẹsẹ̀? Mùsùlùmí went out wrapping her headdress hardly until she met Allah messenger. Obìnrin náà sáré lọ gidi láti lọ sọ́dọ̀ òjíṣẹ́ Allah. Tẹ́lá padà káàdì tìyẹn délẹ̀ torí mi fẹ́ waste time wa torí ọ̀rọ̀ sí wà wájú. Nígbà tó lọ bá Muhammadu kàkí Muhammadu acknowledge pé òun ṣe mistake. Ó ní òun àti Allah ti jọ agreement pé ẹni tóun bá ṣépè fún tí ò bá tọ́ ṣépè kí Allah kó bá òun sọ di ìre fún ẹni yẹn. Nípa ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Muhammadu sọmọ yẹn pé kò ní tọ́jọ́ yóò ṣànkú ni, ẹ̀mí wo ló wà nù Muhammadu tó fi ń sọ ọ̀rọ̀ yẹn? That's point number 1. Point number 2, ẹ̀mí wo ló wà nínú Muhammadu tó fi ní kán lọ bá òun pa Kaab bun Ashraf? Òun lẹ́ ń wò nínú àdìtì Sahih Bukhari 4037 tó wà níwájú mi, tó wà níwájú yín, tèmi àti yín jẹ́ ń wò yìí. Muhammadu béèrè pé ta ni yóò bá mi pa Kaab bun Ashraf, ẹni tó ṣèkà fún Allah? Irọ́ kò ṣèkà fún Muhammadu o. Tó ṣèkà fún Allah àtòjíṣẹ́ rẹ̀? Rárá o, kò ṣèkà fún Muhammadu àti Allah o. Ibn Ishaq and Ibn Tabari volume 7 page 94 to 96 ó jẹ́ káwọn pé Muhammadu ló kọ́ pa èèyàn wọn. Máa yẹn náà wá gbé àwọn èèyàn dìde láti kọjú ìjà sí Muhammadu ni Muhammadu ṣe ní kan lọ bóun pa, so wọ́n ṣe Muhammadu. Now arákùnrin kan tá à ń pè Muhammad bú Mùsùlùmí wá sọ fún Ànábì pé òun ò bá ọ pa o, àmọ́ tó bá fẹ́ jẹ́ ń bá ipá fún mi láàyè láti lè parọ́ fún. Muhammadu sì ní kó gbọ́ ààyè láti lè parọ́ fún. Ẹ̀wọ̀n kan mọ́ èjì tí Muhammadu ṣe inú àdìtì yìí, ó gbé iṣẹ́ fún agbanipa, ó dẹ̀ ti kọ́yìn láti máa parọ́ kọ́ lè bá a pààyàn. Ẹ̀mí wo ló ń ṣiṣẹ́ nínú Muhammadu láàkó tó fi ń sọ̀kọ yìí? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Madam Sùfùrù pé ẹni tó bá ń sọ nǹkan àbí tó bá ṣe nǹkan tí ò dáa alẹ́ méṣù ló ń gbénú ẹ̀. Ẹ̀mí wo ló ń gbénú Prophet Muhammadu? God bless you. Now ká wá lọ sí sáìdì àwọn different denomination tá a ní nínú Christianity. Baby Christian lẹ́yìn tẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí, I personally kò sí church mi ti lè worship. There is no church where I cannot worship. Kò sí kẹ́ CAC lòun sóun lè worship ní Redeem. Àwọn pastor ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí gan tó bá pé Christian ni wọ́n á kẹ́ máa wò pé dìde lélẹ̀ tó ń sọ̀rọ̀. Kò sí pé mò ń pọ̀ àti yẹn o, ẹ má sì mí gbọ́ o. Àwọn pastor àwọn pé kí ló ṣe ọmọbìnrin ta ló ní kó lọ bẹ̀, kí ló sọ yìí? Kò sí ibi tí Christian ò ti lè worship. I'm a member of CNS. I can worship in Redeem, CAC, any part of the denomination in the Christianity. Kò sí kan tó kàn mí pẹ̀lú yẹn. Ẹ̀yin Mùsùlùmí náà, kí ló dé tí Allah tí ò lè ṣe gbogbo yín lọ́kan? Màá fún yín ní one by one. Nínú Islam, a ní Shia, àwọn sect àwọn Shia, a ní Ahmadiyya, a ní Sunni, a ní Sufi, a ní Salafi, a ní Ambali, a ní Hanafi, a ní Wahabi, a ní Maliki, a ní Shafi, àti oríṣiríṣi àwọn ẹ̀ka. Gbogbo àwọn ẹ̀ka tí mo kà yí Mùsùlùmí ni wọ́n. Kí ló tí Allah ṣe wọ́n lọ́kan? Kí ló tí Allah ṣe wọ́n lọ́kan? So where I'm going to end my discussion is that Spirit of Allah is the spirit of conviction. Kò ṣe mi mọ́ ló ń convince èèyàn. Allah ló ń convince èèyàn. Spirit of conviction. Because I don't know why the scripture we talk about our Lord Jesus Christ as the Son of God 600 years ago, and a spirit will now come and reveal to Muhammad that Jesus is not Son of God. Definitely is the spirit of confusion. So Allah, Jibril, Muhammad, they are author of confusion. So Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Mala, àwọn ní kẹ́ má sọ̀rọ̀ òdì sẹ́mi mọ́ o, kẹ́ má pè mí mọ́ ní spirit of confusion. But àwa kọ́ ló onídàájọ́ ni Ọlọ́run. Ẹ̀bẹ̀ tẹ́mi wá bẹ̀ lọ ni pé gbogbo ẹnu yín tẹ́ fi ń sọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́, tẹ́ fi ń bú Jésù, ẹnu yẹn ẹ fi máa wàásù Jésù kẹ́ tó kúrò nínú ayé yìí. God bless you. Ire o. Ẹ̀yin náà ẹ kọ́mẹ́ǹtì àwọn ìwà táwọn mùsùlùmí wù lẹ́rí yẹn o. Àwọn olóòtítọ́ olódodo nínú wọn wà o. Wọ́n mọ̀ òtítọ́, wọ́n mọ̀ pé rádaràda ni Yusuf Adépọ̀jù ṣe, wọ́n mọ̀ pé rádaràda ni Jamiu Adégún à ń ṣe. Má gbàgbé ẹ bá mi share fídíò yìí
ẹ bá mi like bákan náà ẹ̀yin tẹ́ ẹ ti subscribe gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ bá mi subscribe yóò dára fún wa ẹ ṣé God bless you àlàáfíà ni fún yín.